ẹ jẹ́ ká lọ sí story number 83 nínú tírà yìí náà Siratul Mahdi tí ọmọ Ghulam Ahmad. ìgbà tó ń sọ̀rọ̀ lọ ń bẹ̀ ó débì kan láàrin méjì ó ní wa dhata marratin ja'ahu ahadun nasi bihidha'in min nawhin gargabiyyin. ó ní ẹnìkan mú bàtà kan wá fún Ghulam Ahmad. ìbàtà kan ni tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń wọ̀ nílẹ̀ India. ó ní bàtà náà sì ní ọ̀tún máa ń jọ òsì púpọ̀. irú bàtà àdánwò yìí ó náà lẹ́ni náà wá kó fún Ghulam Ahmad. ọ̀pọ̀ èèyàn náà ló ń wọ bàtà yẹn ló gbajúmọ̀ púpọ̀. ẹ jẹ́ ká kọ́ dìyẹn mú o, bàtà náà gbajúmọ̀ púpọ̀ ni pé ọ̀pọ̀ èèyàn ló ń wọ̀ ọ́. illa annahu lam yakun yufarriq bisuhulatin bayna al-yumna wal-yusra. ọmọ Ghulam sọ pé ṣùgbọ́n kò rọrùn fún bàbá wọn láti ṣe yàtọ̀ láàrin ọ̀tún àti òsì bàtà náà. fa fi kathir min al-ahyani kana yalbasuhuma bil-aksi. ó ní lọ́pọ̀lọpọ̀ ọgbà tí bàbá àwọn bá fẹ́ wọ bàtà náà, bàbá àwọn máa wọ bàtà náà yóò wọ ọ̀tún sósì yóò sì wọ òsì sọ́tún. mimma kana yusabbibu lahu ba'd al-adha. ẹ wo gbólóhùn yẹn, ba'd al-adha. wa in labisahu aksan qala munza'ijan bi annahu laysa min shay'in jayyidin indahum. ó ní tí Ghulam bá wá ṣe bàtà yẹn wọ̀ síra wọn ó máa ń dùn gan. ṣé àwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́ ni? tó bá yẹ kó fi ń ṣe yẹ̀yẹ́ ó túmọ̀ sí wípé àwọn èèyàn ní làákàyè púpọ̀ ju Ghulam lọ tán fi ń dá ọ̀tún àtòsì mọ́nú bàtà yẹn. kò yé wa èèyàn máa yá wa. mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tá a wí ká gbọ́ lágbọ̀ yanjú. qalat li walidati. ọmọ yìí sọ pé ìyá àwọn ìyàwó Ghulam Ahmad ó ló sọ fún un pé annani wada'tu alamatan li ma'rifati al-yumna min al-yusra min fardatay al-idha. ìyàwó Ghulam wá rí pé ńgbà tí ọkọ ọ̀hún bí tí ó ní làákàyèdè tó nímọ̀dé kò wá mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsínú bàtà náà ló ń bá fi àmì sí pé eléyìí o a leléyìí o a ní ọ̀tún b ní òsì. so kí Ghulam lè máa dá a mọ̀. wa ma'a dhalika kana yakhtalitu alayhi al-amru. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà Ghulam ò dọ́tún yàtọ̀ mọ̀ fún òsì o. fa kana ahyanan yalbasuhu bil-aksi. tó ń ti bẹ́ẹ̀ náà bí olójú tán fi ń rí náà ni yóò tún wọ ọ̀tún sósì yóò sì wọ òsì sí ọ̀tún. mimma ja'alahu yatruku. òun ló fà á tó ṣe wípé Ghulam fi wá kórìíra wíwọ bàtà náà. a sọ fún wa wípé a ó rí kà nínú tírà Siratul Mahdi story number 83. bákan náà ká tún lè tún kà sí ẹ tún wo story number 378. Adasani Dr. Mir Muhammad Ismail wakol. ọmọ Ghulam sọ pé Dr. Mir Muhammad Ismail yẹn àbúrò ìyàwó Ghulam Ahmad abẹ́gbọ́n ìyàwó Ghulam Ahmad ó ló sọ fún un pé kana al-masihul maw'ud alayhi salam fi a'malihi al-yawmiyyati mutasahilan lil-ghaya. ó ní Ghulam Ahmad ó máa ń ṣàríkúndá níbi àwọn iṣẹ́ tó ń ṣe lójúmọ́. hatta annahu kana ahyana yalbasu al-jawraba makluban. yẹn ni pé ó bá wọ socks ó máa ń wọ makluban yóò wọ̀ ọ́ síra wọn nípa sí ìpàyọ́ síra wọn. bihaythu yusbihu al-ka'bu ila a'la al-qadami badala min an yakuna ila akhmasiha. wọ́n ní tó bá wọ socks ńgbà mi ìsàlẹ̀ ni ó gbé sókè òkè ni ó gbé sí ìsàlẹ̀. wa ahyanan kana yuwassiqu zirra fi ghayri urwati. wọ́n nígbà míì ó máa ń de bọ́tìnì síbi tí ò yẹ kó dé sí. ẹ̀yàn máa yà wá ní ẹ̀sìn Islam kí ni gbogbo orun tá à ń rí nù ìgbésí ayé Ghulam Ahmad yìí eléyìí pọ̀. èèyàn kan ṣoṣo kọ́ lọ́n sì bless ẹ̀ pẹ̀lú gbogbo oníranran gbogbo àwọn safahat tafahat gabawat sakhafat gbogbo wọn yìí nìkan ṣoṣo baladat. blessings tó pọ̀ lélẹ́yìí o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ọlọ́mọkùnrin irú ẹ̀ sọ́dọ̀ ti wáṣà. yóò dé bọ́tìnì yóò dé síra wọn yóò gbé ihò bọ́tìnì òkè yóò gbé sísàlẹ̀ títàrin méjì yóò gbé sókè. irú èèyàn wo lélẹ́yìí gan ṣe bá bímọ ọdún méjì àbọ̀ mẹ́ta tó bá ṣe ń dé bọ́tìnì dé kùdé èèyàn ní máa bá wí díẹ̀díẹ̀ pé wọ́n à ń ṣe báyìí tó bá díjọ́ mi. a fool as 50 is a fool forever. irú èèyàn wo ni Ghulam Ahmad jẹ gan? irú eléyìí bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ wá tẹ̀lé ànábì tẹ́yìn yóò bá tiẹ̀ claim prophethood táàtì ẹ̀ sì wá gbà rò pé ìwà owó ẹ̀ sì wá dá lóòótọ́ bí ò tiẹ̀ jẹ́ ànábì ó ju àwọn ẹni rẹ̀. ṣé irú Ghulam ni ó jẹ èèyàn máa yà wá ní ẹ̀sìn Islam ẹ̀ tí wọ́n fi gbogbo orú ròyìn jákujàku wọ̀nyí tí wọ́n fi ń ròyìn. hatta idha ma ahda ilayhi ahadul ikhwati hidha'an min naw'in gargabiyyin. wọ́n ní ẹnìkan fún ní bàtà kan ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n tuntun sọ́nbì náà pé ẹnìkan kó bàtà gargabi kan fún Ghulam Ahmad. ó ní fakana ahyana yanta'ilu fardatayhi bil-aksi. ó máa ń wọ bàtà yẹn síra wọn awọ ọ̀tún sósì awọ òsì sọ́tún. mimma kana yusabbibu lahu shay'an min al-adha wa li ajli dhalika kana yufaddilu al-hidha'a at-taqlidi. torí pé kò gbádùn bàtà yẹn wíwọ̀. wọ́n ní ńlọ́fà tó fi já sí pé ó máa ń wọ bàtà àbáláyé tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. wa kadhalika kana haluhu inda tanawuli at-ta'am kana hadratuhu yaqulu idha waqa'at bayna hadrasi hasatun saghiratun indaha udriku ma akulu. wọ́n fẹ́ sọ bí ó ṣe tán sí ara aṣẹ́ tó ń ṣe sí nìyẹn o ẹ̀yàn màyáwá o ọlọ́mọdé àgọ́fà àmì fa
àdìsẹ́ gbogbo tí Ghulam bá ṣe lọ́dọ̀jọ́ Ahmadiyya àwọn rí i pé àrà ló dá wọ́n ní àrà lè dá ẹ̀yìn ló ń já sí fún kò jẹ́ èébú fún. ìta máa jẹ́ ìrànṣọ́ ni pé màá dín yẹn onígbà láwọn gbogbo tó bá sọ pátápátá ló ráì gbádùn mi gbogbo tó bá sọ pátá ló ráì ẹ̀yìn ẹ̀ wá jáde pé kò ní sóun ni màá dí. ìbá máa tọ̀ ara ó ṣe déédéé náà ni kò sí tó burú mbẹ́ ó wọ bàtà ọ̀tún sósì kó wọ sọ́ọ̀sì kó wọ nípa sí ìparọ̀ kó máa de bọ́tìnì bí ọmọ kejì kò burú lọ́dọ̀jọ́ Ahmadiyya àwọn ò rí wípé àrà ni bàbá ń dá náà ni. tọ́lọ́run bá ti gbójúṣe ọlọ́run kan dìde lásìkò náà orí ẹ̀ ò lè pé tó kó o lọ ásíàrí kó o gba gbogbo sátífíkẹ́ẹ̀tì tó ń gbà ń bẹ̀ láyé wàá padà wàá tó sẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ni pé mo dé làbáyé kò sí bí mo ṣe rẹ́ tó tọ́lọ́run bá ti gbójúṣe kan dìde lásìkò yẹn orí ẹ̀ ò lè pé tó tiẹ̀ àfi kó o rẹ́ra ẹ̀ náà láti lẹ́ẹ̀. lára àwọn tó sọ wọn ní Ahmadiyya gbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ni Mirza Ghulam Ahmad alayhi salam eléyìí tó sọ yìí kò kúrọ́ ìgbàgbọ́ Ahmadiyya láti àtètè kọ́ṣe nìyẹn títí dìsín tí ó sì ní kó lórí ẹ̀ torí pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad àwọn náà sọ fún wa pé ọlọ́run yóò gbé mẹ́sáyà dìde ní ìrọ̀lẹ́ ayé Ahmadiyya gbà pé mẹ́sáyà yẹn àdéhùn tó ọlọ́run ṣe ọlọ́run ti fòfíìlẹ̀ ọlọ́run ti pé àdéhùn yẹn òun náà sì ní Mirza Ghulam Ahmad alayhi salam Ànábì ló sì pé ní òjíṣẹ́ ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹni tára bí pé òjíṣẹ́ ọlọ́run tá a lè mẹ́fà kíkì ṣòṣẹ́ ọlọ́run. àràpọ̀ nu bàbá ẹni ó lára nù òun náà ní í dára ẹ̀yin lẹ́yìn òun bá ṣe ń dára ní titi yẹn ọlọ́mọdé ká dárú àràkàrà báyìí torí bí ìràngbà tí àìlọ́pọlọ àti bí ìwèrè díẹ̀díẹ̀ bá ń yọ̀yàn ṣe òun náà ní kí yẹn dàgbà lọ́jọ́ orí kó já sí pé wọ́n ran wọn náà tá a máa fi ròyìn ńjọ́ òun náà fi rú eléyìí ròyìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ òun ni wọ́n fi rú eléyìí ròyìn Ànábì tó gbádùn ojúlówó Ànábì Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ghulam Ahmad ò ní ṣe nǹkan kan àfi tẹ́ ẹ bá rí lákọọ́lẹ̀ pàdé bí ṣe gbogbo ẹ̀sùn tẹ́ ẹ bá láyé lọ́gbọ́n wá gbogbo tó bá wù kẹ́ ẹ sọ láyé èmi á máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín àti gbogbo ọjọ́ Ahmadiyya á máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé kò sí ìgbésẹ̀ kan láyé tí Ghulam Ahmad gbé alayhi salam tẹ́ ẹ̀ ní bá nínú súnà àwọn Ànábì Ọlọ́run ọba tí wọ́n ti gbé. ṣùgbọ́n àwọn òpòrọ̀ Ànábì Ọlọ́run ayé wọn ò rí báyìí Ọlọ́run bá fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi jẹ́ ká mọ̀rú èèyàn tí í ṣe wọ́n ní tí Ghulam bá ń jẹun tí ráìsì tó ń jẹ bá pàkúta tókùtà bá bọ́ sí lẹ́nu ó ní ìndáhà udriku madha akul bí mo tó máa kí ni mò ń jẹ gan yẹni pé kò tiẹ̀ fọkàn sí nǹkan tó ń jẹ ó kàn kó oúnjẹ síkùn ni ọ̀mùwọ̀mù ó kàn wọ oúnjẹ jẹ tó bá wá pàkúta yóò àti pé ráìsì ni mò ń jẹ nígbà tó pàkúta yẹn ló tó mọ̀ pé ẹwà lòún jẹ yẹn ni pé yóò kàn ti gànbọ́bọ́ ní oúnjẹ yóò kàn bẹ̀rẹ̀ sí ní jẹ èèyàn gidi wo lẹ́rù pọ́n fi rúròyìn ìròyìn bóyá àwọn táwọn wà ní Yaba apá òsì àbíbu náà ń kó àwọn wèrè lọ gan Allahul musta'an Ọlọ́run irú tó ṣe Ghulam ọlọ́mọdé kò ṣẹlẹ̀ sí wa wallahi nǹkan burúkú ni kéèyàn sọ pé òun kàn tọ́ bó oúnjẹ ni tí òun ṣe pọ́n múná lọ òun ò mọ irú oúnjẹ tóun jẹ òun ò fi wá mọ oúnjẹ tóun jẹ kí ló dé tán gbégbé fún kó jẹ ó ní òun ò tiẹ̀ dáàmà òun kú mọ̀ bóyá gbẹ ló wà wájú òun ṣà ń kó gbẹ jẹ náà ni so téyò bá sálárò àbí kí wọ́n wòyàn láwò kù ṣé èèyàn gbọ́dọ̀ máa sọrú eléyìí kán sì máa fi irú ẹ̀rù yìí ọmọlúwàbí kó nígbà tí rẹ̀sì bá pàkúta lẹ́nu lòun tó máa pé rẹ̀sì lòun jẹ ẹ̀yìn èèyàn wa irú tí ó bá Ghulam Ahmad yìí ó dáa ká máa bẹ Ọlọ́run bá ká máa wáṣọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́ má jẹ́ kírú ẹ̀ ò bá wa o sẹ́ni tí ìgbésí ayé rí báyìí tó yẹ lẹ́ni tó yẹ kó sọ pé bí gbogbo ayé ò bá wá tẹ̀lé òun olórí ibú ni gbogbo wọn ó sì jẹ ìyà ọmọ rẹ̀ gọ̀ ò ní ọmọ kù wọ́n ní ikú kí ní pòmùgọ̀ bí ó ṣe kú àìgbọ́n ọlọ́mọdé káwọ́ ogún ọ̀ntí wa o àtàwọn ọmọ wa ó mà dáa púpọ̀ tó já sí pé gbogbo ń tà ń ká wọ̀n yìí ìwé ìwé lẹ́rí tí mò ń kó tẹ̀yàn màyá mi mò ń kó ti ìwé Siratul Mahdi. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين